ẹ̀yin ẹ̀mọ yẹn bá mi ká lọ. Eléyìí ni à ń pè ní àṣírí ọjọ́ ìbí Solution TV. Ẹ bá tẹ love and like, ẹ share rẹ̀, more love, more like, more shares. Tẹ́ bá dẹ̀ tí ń wọlé ẹ máa bá subscribe sórí YouTube wa àṣírí ọjọ́ ìbí Solution TV. Ẹ̀yin náà láàmú bá wa náà láàmú bára wa. Ẹ já tún eléyìí náà ṣàǹfààní fúnra wa. Ọgbọ́n inú ẹnìkan lòmùgọ̀ ẹlòmíì. Ẹ já fi eléyìí náà ṣàǹfààní fúnra wa. Eléyìí là ń pè ní irú tá a fi ṣebẹ̀. Ẹ ti jẹ inú ewédú dáadáa, ó dáa lára. Kí ni irú máa ń ṣiṣẹ́ fún? Irú máa ń ṣiṣẹ́ fún ojú lọ́tọ̀, àmọ́ òun ni mo fẹ́ sọ lónìí. Mo fẹ́ sọ̀rọ̀ nípa bí a ṣe lo irú tí a fi ń tọ́jú hypertension. Ẹni tó bá ní ẹ̀jẹ̀ ríru, ẹni tí ó bá ní ẹ̀jẹ̀ ríru ó máa bẹ̀rẹ̀ látara àyà jíjá. Ọkàn ni ó máa pọ́ǹpù ẹ̀jẹ̀ síwájú sí i. Dìmọ́ tó bá ti ń pọ́ǹpù ẹ̀jẹ̀ ni wọ́n máa sọ pé ẹni yẹn ní ẹ̀jẹ̀ ríru, ó ní hypertension. Báwo la ṣe ń treat ẹ̀? Látara irú tá ń jẹ. Irú wà lẹ́gbẹ̀ẹ́ ilé yín, ó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ yín, ó wà nítòsí yín. Ẹ lọ ra irú báyìí tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Ẹ lọ ra irú. Tẹ́ bá ti wá ra irú, ẹ rà púpọ̀ dáadáa. Ẹ lè ra bóyá bí oní. Ìtẹ́mi mú dání ibi báyìí 50 naira là ń rà. 50 naira. Ẹ lè ra bóyá bí oní 1000 naira. Tẹ́ bá ra bí 1000 àbí 500 àbí 700 naira. Ẹ wá lọ bá mi wá omi ọsàn wẹ́wẹ́. Ẹ má lọ rà o. Ẹ lọ ra ọsàn wẹ́wẹ́ fúnra yín. Ẹ make sure kẹ́ stress ara yín, kẹ́ fún dáadáa. Ẹ make sure kẹ́ stress ara yín, kẹ́ fún omi ọsàn wẹ́wẹ́ yẹn. Kì í ṣe ẹni tó rẹ̀ ni ó fún o. Kì í ṣe ẹni tó ní hypertension. Ọdún náà lè fún fúnra rẹ̀ tó bá jẹ́ pé ó lè ní o. Kó fún fúnra rẹ̀. Ẹ fún, ẹ wá jẹ́ kó tó dédé 5 litres. Ẹ wá da irú yìí, irú pẹ̀tẹ̀. Ẹ da irú yìí, irú pẹ̀tẹ̀ lápẹ́lẹ́. Irú woró wà, irú pẹ̀tẹ̀ wà. Irú pẹ̀tẹ̀ ni ẹ rà kí wàhálà yín má bàa pọ̀ jù. Ẹ da irú pẹ̀tẹ̀ yẹn sínú rẹ̀. Ẹ dà sínú rẹ̀. Ẹ wá jí pọ̀ dáadáa. 5 litres yẹn lè má kún dókè dáadáa tán torí láti jí pọ̀, láti mix ẹ̀. Ẹ mix ẹ̀ dáadáa. Ẹni tí kinní yìí wá mú, bẹ́ẹ̀ tí ń wọlé yẹn, ẹ bá mi tẹ love and like, ẹ bá share rẹ̀ jọ. Ẹ bá tẹ love and like, ẹ bá share rẹ̀. Ẹni tó bá fẹ́ ra lẹ̀, ẹni tó bá fẹ́ ra lé, à ń ṣètò rẹ̀ o. Tó bá ní ilẹ̀ tó fẹ́ tà, tó fẹ́ ra lé, tó bá send ẹ̀ sínú WhatsApp, wọ́n á bẹ pariwo, wọ́n á bẹ polówó rẹ̀ síta. Ẹ bá ti wá mix ẹ̀ tán dáadáa, ẹ wá gbé kalẹ̀ fún ọjọ́ mẹ́ta. Ẹ má gbé kalẹ̀ lẹ̀ o. Ẹ má gbé kalẹ̀ lẹ̀. Kódà tí wá ní wardrobe tẹ́ ń ká sọ sí, ẹ lọ gbé sínú rẹ̀. Ẹ lọ gbé sínú rẹ̀, make sure pé ẹ dé pa. Tó bá ti wá di ọjọ́ kẹta, ẹ make sure ẹ shake ẹ̀. Kẹ́ni ẹ máa mu cover 5 litres yẹn red yẹn. Kó máa mu 3 láàárọ̀, kó máa mu 3 lálẹ́, kó máa mu 3 láàárọ̀. 6 ni kó máa mu. Ẹni máa mu 6 ẹ̀fà. Kó máa mu 4 láàárọ̀, kó máa mu 4 lálẹ́, 4 láàárọ̀, 4 lálẹ́. Pẹ̀lú ògùn Ọlọ́run inshallah bí kò tó láì ta'ala. Ẹni tó bá ní hypertension yẹn, á kúrò lára rẹ̀, á sì gbádùn ara rẹ̀, ó sì yá. Ẹ sì rí pé ayé rẹ̀ ti yàtọ̀. Irú àti ọsàn wẹ́wẹ́ fún hypertension. Ẹ bá tẹ love and like, ẹ bá share rẹ̀. Ẹ bá ti ń share rẹ̀, yóò dáa fún yín o. More love, more like, more share. Ẹ bá subscribe sórí YouTube wa. Ẹ ṣé gan.